Mo kí yín, ẹ ṣe tẹ́tí sí mi. A kò gbà yín o. Èmi ni tí ní tòótọ́ àìtalẹ̀ abiyamọ. Ẹ káàbọ̀ sí abala àwọn irinṣẹ́ tools and tips tó wúlò fún iṣẹ́ obìnrin ṣíṣe. Lénìí, àkórí ọ̀rọ̀ wa ni given instructions. Tí àwa òbí ta ṣe máa ń fáwọn ọmọ wa ní instructions, ó máa influence bóyá wọ́n máa ṣe ohun tá a fẹ́ àbí wọn ò ní ṣe ohun tá a fẹ́. Instructions ó dàbí àsọ̀rọ̀yànràn tó pé léǹpé àkọ́kọ́ tó nígbà wúwo jàwó lọ. Tá a bá ń sọ̀rọ̀ a ní láti máa là dáadáa, especially fún àwọn ọmọ wa. A ní láti máa fún wọn ní instructions tó wà age appropriate, tó bá òye, ọgbọ́n, ọjọ́ orí àtọgbọ́n orí wọn lọ tó bá lọ. Fún àpẹẹrẹ, fún ọmọ ọdún mẹ́ta ní instruction, sílé ó yá, lọ bá mi tún yàrá mi ṣe. Ẹ jọ̀ọ́ ọmọ ọdún mẹ́ta, tún yàrá ṣe. Ṣe rí i pé ẹ ti bùgàn jàn. So àwọn ọ̀nà tá a lè gbà fún àwọn ọmọ wa ní instructions tí wọ́n dẹ̀ máa tẹ́tí sí wa la máa yẹ̀wò lẹ́sẹsẹ. Instructions yìí ohun èlò tó dáa púpọ̀ ni tá a bá ń lò bó ti tọ́ àti bó ti yẹ, torí à ń tọ́ wọn sọ́nà, à ń tọ́ka lọ ṣe nǹkan báyìí wá. A dẹ̀ tó fi ń build expectations, that is us teaching them to take responsibility and to be responsible and train their listening skills, listening. Bó ṣe ń rí, bó ṣe ń gbọ́ wa ìsọ̀rọ̀ sí wọn, gbogbo ẹ̀ ní instructions bá ṣe ń fún wọn àti tó ṣe ń respond, gbogbo ẹ̀ ló wà important. Nígbà míì, a máa ń give too many instructions. Ṣe rí every time, gbogbo ìgbà tá a bá fáwọn ọmọ wa ní instruction láti ṣe nǹkan, at the same time a tún fún wọn ní opportunity láti disobey wa. Lọ́nà wo? Ìgbà míì tá a bá fún wọn ní instruction tó pọ̀ jù, ó máa confuse wọn, á dojúrú mọ́ wọn lójú. Tó bá tún pọ̀ jù gan, ìgbà míì negatively wọ́n lè rò pé ẹ dojú láwọn tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀nà míì nígbà míì ẹ̀wẹ̀, a máa give too few instructions. Nígbà tí wọn bá gbọ́ nǹkan tá a sọ, nígbà tá a sọ pàtó ohun tá a fẹ́ kó ṣe fún wa, tá a sojú abẹ níkò, kò ní yé wọn. Nígbà míì, ọmọ mi ẹ lè ní fún àpẹẹrẹ, lọ fọ eyín ẹ o, lọ fọ eyín ẹ lẹ́sàn. Ó lè mú brush ìfọnu kó máa fi ṣe eyín, kó má fi toothpaste sí. Ó lè mọ́wọ́ kó má, but tẹ́ bá sọ wípé lọ mú brush yẹ kó fi toothpaste sí, kó fọ ẹnu ẹ o, kó ṣàn án. Ṣe rí pé ẹ ti sọ fún ní ṣísẹ̀ntẹ̀lé ohun tó ní láti ṣe, ohun tẹ́ ẹ fẹ́ kó ṣe. Ọ̀nà míì ẹ̀wẹ̀, ìgbà míì àwọn instructions a máa ń fáwọn ọmọ wa ó máa ń wà too hard. Eléyìí tó já sí pé wọ́n máa wà disobedient. Nígbà tá a bá ní kó máa ṣe nǹkan tó ju òye, ọgbọ́n orí àtọjọ́ orí wọn lọ. Ẹlòmíì, ẹ ti máa ń gbọ́ tó máa sọ pé ó rí, ó lè rán oyún inú níṣẹ́. Ó lè rán oyún inú níṣẹ́. Ṣé ẹ mọ̀? Rírán èèyàn iṣẹ́ is instruction. As a matter of fact,
we live our lives on instruction. Nígbà tí ẹ bá ní oyún inú, ìwọ oyún inú, oyún inú lọ bá mi gbọ́ bẹ̀ kaná, oyún inú lọ bá gbómi wá nu fridge, oyún inú wá bá mi massage ẹsẹ̀, ṣe rí pé ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ìwọ̀ntúnwọ̀nsì ó ní gbogbo nǹkan. Ọ̀nà mi ẹ̀wẹ̀ poorly timed. Ẹ fẹ́ bẹ̀ wọ́n ṣe àbí ẹ fẹ́ fún wọn ní instruction láti ṣe nǹkan. Ó ní láti wà at the perfect time. Fún àpẹẹrẹ bí báyìí sí ọmọ yín ẹ mọ̀ pé ó like Disney Channel fún àwọn ọmọ primary school. Nígbà tó ti wá ṣe wàhálà fàjọ̀gbọ̀n kó má bàa pín yín lẹ́mìí. Ẹ tan tẹlifon. Nígbà tó ti wá ń wo tẹ́lì yẹn tó ti wá engaged engrossed in it. Nígbà ilẹ̀ wá ní ṣe máa sáré lọ mú kọ́kọ́rọ́ mọ́tò wá fún mi ní pàṣẹ. Ṣe rí pé ẹ ti kọ́ róró nírú kò ní dá yín lóhùn because at the wrong time. Only give instruction. Even àwọn ọmọ secondary school bóyá ó ń play a game bóyá ó ń ṣe nǹkan kankan. Ẹ tẹ̀ ti rí pé ó ti wọ̀ lára ẹgbẹ́ ilẹ̀ wá ní lọ ṣe gbá wá lọ ṣe àwọn ó lè jápá mọ́nú ó lè wò yín níwọ̀n ti kàtẹ́gbẹ́ ó lè fún yín attitude because ṣé ẹ fẹ́ gbọ́ mo ṣe bí wọ́n ní abánigbélé má mọ̀wọ́ ẹni ọ̀tẹ̀ ẹni ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wẹ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ this is the right time this is not the right time mo kàn ní kí n pa kíyèsí wa sí nítorí ó máa ń help tá bá give instructions at the right time. Ẹ mọ̀ ìgbà míì body language wa ṣe mọ̀ pé àwọn ọmọ wa ṣe mọ̀ pé they learn more by seeing what is going on. Tí body language tó bá yàtọ̀ sí instruction tẹ fún ọmọ tó bá contradict ẹ fún àpẹẹrẹ ọmọ yín gẹ̀yìn jẹ ẹ wá rẹ́rìn ẹni stop it jokingly ẹ rẹ́rìn àpẹẹrẹ kan nìyẹn ọmọ yín gẹ̀yìn jẹ ẹ wá dúró ẹjọ́ ń ṣeré wá gẹ̀yìn jẹ ẹ dúró ẹ maintain eye contact ẹni lágbájá má gé mi jẹ mọ́ o that's no nice kò sáàyè fún ká máa gẹ́ra wa jẹ o ṣé o máa láìkẹ́ tí bá gẹ́ ẹ jẹ ṣe rí pé yàtọ̀ wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì tẹ sọ pé kó má ṣe yẹn kò ní í ṣe torí pé ẹ sọ pé kò wà nice ẹ ti fi lọ torí pé tó bá jó o ni kò ní gbà but èyí tó gé jẹ tẹ́ ẹ rẹ́rìn tẹ́ ní stop it ó máa ṣe torí body language nítorí pé ẹ ti rẹ́rìn bẹ́ẹ̀ tí ẹni kò stop ẹ á ní ó dùn mọ́ yín ó máa ṣe lọ ni so ẹ jẹ́ ká máa wo body language wa tá a bá ń fáwọn ọmọ wa ní instructions. Mo tún fẹ́ pàkíyèsí wa sí pé ká máa pariwo instruction ká máa shout out instructions especially across the room wọ́n máa ignore wa fún àpẹẹrẹ gbogbo wa la máa ń ṣe o ẹ lè wà nínú sitting room kan ọmọ yín wà ní kitchen kẹ wá fẹ́ sọ fún sílé ọbẹ̀ tí mo gbé sórí náà yẹn bá mi pa kíkà ń díẹ̀ tó bá dẹ̀ ti ṣe tán kó bá mi ṣe gbá kó bá mi ṣàwo tàbí kẹ́yìn wà ní sitting room kọ́ wà ní yàrá wọn kẹ máa ní ṣe o ti ṣe ó wọ̀ kẹ́ a ní láti maintain eye contact ẹ ní láti rí wọn ẹ lè pè wá sísàlẹ̀ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ fún tàbí kẹ́ ẹ lọ bá lókè kẹ́ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ fún ọmọ mi ẹ̀wẹ̀ tó bá ti rí pé ẹ pariwo á máa kà ní tó wù yín bá ṣe lọ sókè sí tó bá rí pé ẹ ti dé ìpẹ̀kun yín wọn pé wọ́n mean a business á ṣẹ̀ṣẹ̀ wá bá yín pé kí lẹ fẹ́ ẹ rí pé wọ́n ti di alágbọ̀ọ́yà wọ́n ti ń kà wá lóhùn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ so tá a bá ń fún wọn ní instruction ẹ jẹ́ ká wà conscious of body language wa so instructions òun la sọ̀rọ̀ nípa lẹ́ni a quick recap
We live our lives daily by giving and receiving instructions, and giving it properly will enable us and ease our job as parents, not only as parents, but this applies to all facets and aspects of our lives as well. Giving too many instructions at the same time causes confusion. Giving too few instructions can leave them hanging, as they don't even know what it is expected of them or what we want them to do. Given too hard instructions, asking them to do things that is not age appropriate, that is too demanding. At times we will not get the desired results from our children, and giving instructions at that is poorly timed. Even when we want to give instructions, it has to be at the right time and us maintaining eye contact. Giving too much vague instruction, as in you, you want a child to stop something. You say, for example, don't be silly. I mean, what does that tell the child? Don't be silly what? What is it exactly the child is doing? You have to be precise, you have to be specific. Oh, Jerry, stop writing on the table. Not don't be silly. Silly can be anything. You're not telling them anything by saying that. And our body language. When we're giving them instructions, we have to be conscious of our body language. Like, say for instance, biting. If your child is biting and you're laughing, that is you passing a wrong message across that it is okay for the child to bite, which isn't at all. I hope you given instruction, you give it a try. I hope you've noticed all the areas that I highlighted. I make to you. Amends. Ẹ ṣé tẹ́tí sí mi o. Tá, kò jù báyìí lọ. A kú ètò.